ní tàgbẹ̀ láyà ọ́ ìyẹn ti dájú lọ èṣòro pàdìgà tó bá ń wá lájà káyà fúra màmá ní ilẹ̀kùn ṣí sílẹ̀ ó ṣí sí ìta ojú làwọn wò ta ló mọ̀kàn wáyé ta ló mọ̀kàn wọn ẹ jẹ́ ká bí wọn ṣe ń wẹnu lẹ̀ ṣe wẹnu wọn kọ́ ká máa wò gbẹ̀yìn o. Gbàfìrà ní gbàfìrà ní gbàfìrà ní gbàfìrà ní ṣùgbọ́n kan náà ní ṣùgbọ́n kan náà ní ṣùgbọ́n kan náà ní ṣùgbọ́n kan náà ní ọdún. Desiri, talk to mom. See, remove this your tongue first. Oya yoka yẹn lẹ́nu. Lord. Kaboti. Oya, talk to mommy. You said you wanted to see me. I'm here. Mommy is here now. Talk to mommy. Mom, I am not happy. Why? I am not happy at all. I am not happy. I need freedom. You need freedom? Yes, freedom. I need freedom. That is what I want. Because I don't understand. This to copy be taking me and I cannot feel. I cannot do anything I want. I cannot go to anywhere. I cannot do anything I want to do myself. What is it? Am I a baby? Am I not okay? Am I not normal? You are normal, Desiri. There is nothing wrong with you except for the fact pé o mú ka iná ni. Nítorí ẹ̀ ni mo ṣe gba PA fún ẹ. Yes. Wo ìka tó mú yìí tó bá mú ta tó bá dá jáde tó mú kiri. Àwọn èèyàn ò ní treat ẹ bí àgbàlagbà. Ìwọ dẹ̀ ló ti fẹ́ pé 30 yìí. But ìka tó mú yìí làwọn èèyàn máa kọ́kọ́ rí wọ́n wò pé kí ló dé eléyìí ṣe bí ọmọ kékeré because ọmọ kékeré ló mú ka. Wọn ò ní farabalẹ̀ kan gbọ́ nǹkan tó fẹ́ sọ. Despite the fact that onílàkàyè wọn ò ní gbọ́. But bó ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀ tó rọra lọ́yẹn àti ká tó mú wọn máa fẹ́ máa cheat ẹ̀. Nítorí ẹ̀ ni mo ṣe gba PA fún ẹ kó lè máa ṣàgbẹnusọ ẹ níbi tó bá ń lọ bó ṣe jẹ́ pẹ́sẹ̀ ń dùn yẹn náà but at least a lè ṣàgbẹnusọ fún ẹ níbi tó bá ń lọ. Ìyẹn náà mo máa fi chance ẹ that's why tí mo ṣe gba PA fún ẹ. So that is why you did me PA. Mo tiẹ̀ o mọ̀ pé mo prefer kí àwọn èèyàn wọnú ilé wa kó wá render service fún ẹ kó wá ṣe everything tó fẹ́ ṣe nínú ilé. Now I don't understand. The problem is that the PA will be following me everywhere. He'll be following me around. And I don't like that. That is how it has to be o. Bó ṣe máa wà nìyẹn. Desiri yóò ká owó ẹ̀ yìí wá lọ jẹun. Maybe if you eat, you will not suck the thumb. I'm not angry. Let me just talk. You cannot be liking. You cannot be enjoying it. Sucking of your thumb. Come and eat. Wá lọ jẹun. You will be okay for a while. Gbàfìrà ní gbàfìrà ní gbàfìrà ní gbàfìrà ní ṣùgbọ́n kan náà ní ṣùgbọ́n kan náà ní ṣùgbọ́n kan náà ní ṣùgbọ́n kan náà ní ọdún rẹ̀ kò ṣe bí lọ́mọ ẹni fẹ́ràn rẹ̀ ẹgbẹ́ kó náà wọ́ kí la máa kẹ́ yọ. Desiri ló sọ pé ó fẹ́ kí ọmọ lọ́dọ̀ bàbá. Ngbo Desiri, where are you going? I don't understand. So can't I go out? You can't go out. You cannot go out. You are not going anywhere. I want to go to Baba. I need to clean my hair up now. What is? Can't I go out? Kí ló ṣe yà kún lórí ẹ̀ sí gbogbo ohun tèmi rí ó yìí ṣì bit. Kò sí kankan tó fẹ́ lọ gé nínú. You are not going anywhere. Go back inside. And you want PA. How many times mo sọ fẹ́ pé tẹ́ bá nìkan tẹ́ fẹ́ ṣe ẹ pé anybody tẹ́ bá need services anybody tẹ́ bá need kó wọlé kó wá ṣe bí ti sọ fún ẹ wá kẹsẹ̀ lè ṣe òun ó fẹ́ máa gbé lówó ìwọ náà tẹ̀lé PA ọ̀dẹ̀ wá ta ní PA ta ní gan kò tiẹ̀ yé mi. Kò ń ṣe bẹ́ẹ̀ mo tọ́ láti pé bàbá fún kò gbà ní. Tell you I don't understand though. Am I not okay to go out? Go inside. Desiri, just go back inside. Just go inside. The one you take kẹsẹ̀ lè ṣe mo ṣe jẹ PA èmi ni mo ṣe mistake. Yes. Èmi gan bá mo ṣe máa rí ẹlẹ́sẹ̀ fún àbọ̀ tálálá tololo tí màá máa ní kó máa tálálá tololo kó tẹ̀lé àmúkà yìí méjèèjì ẹ̀ mọ̀ pé ẹ̀yin méjèèjì ẹ look ridiculous ẹ̀ wá kó ṣe lọ sí bàbá space ẹ̀ máa lọ ṣàkí dání dẹ̀ ṣé ọ̀dọ́ pọ̀ lọ ni ẹsẹ̀ ló ń bẹ̀rẹ̀ kó ṣọ́pọ̀ lọ́nà ṣé ọ̀dọ́ tẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá òun á máa mú ká ìwọ náà máa máa ṣe jìgàn òṣì síbẹ̀. Be sorry for this. Be sorry for gbogbo bá gbogbo òṣì lọ́wọ́ mi ṣe bẹ́ẹ̀ sọ̀ dáre. Ọlọ́mọ ẹ̀ gbọ́wọ́ Desiri kó bá mi. Iṣẹ́ ẹ̀ máa sún èmi o. Mo ti manage ẹ̀ tó pọ̀ kò rí báyìí náà kí ló dé. Alexandra London mo manage ẹ̀ for years kò complete tó yìí. Gbọ́dọ̀ Desiri máa kọ̀ kó bá mi ní for crying out loud. Iṣẹ́ ilé ìgbòdúrà kí n máa padà fi iṣẹ́ ìkọlẹ̀. Ọjà mi. Ẹ jókòó.
sọ yìí. Ti pẹ́ tí mo ti máa ń kú yìí. Ewu ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ. Mo ti ẹ̀ dá àṣẹ bí àyè fúnra wa dá. Tẹ́lẹ̀ bẹ́ẹ̀ máa ń mú ká. Ohun mi ò gbọ́. Ohun mi kú ohun mi. Tẹ́lẹ̀ mi ò tí àjọ tí mo ti gbé láyé mi ti rí ẹni tó ń bàlágà tí ó tún wá ní orúkọ ìsáínà mi tí tó wá mú ká. Mi ò rí tó tún wá jẹ́ ẹni dúdú. Mi ò rí. Do you know you are the only person that enjoy it? Wọ́n èmi máa ń bú mi ni. Ọjọ́ máa ń tukun ni all the time tí mo bá ti mú ọ̀tá. Wọ́n máa ń tukun. Wọ́n yìí bí pé nǹkan tí mo ń jẹ ò dáa. Mọ́mí pé kó ń pè ẹ̀ mú ọ̀tá. Wọ́n lè tukun ni all the time. All the time. Nígbà tó ń wé mi lórí. Ṣé pé kò sí irú ẹ̀rí mi ò rẹ́ nítorí tó ń rúkà. Kí ló máa ṣe sí bí àwọn ọmọ mi ṣe ń máa ń parí ọ̀nà ìtumọ̀ yìí? Àbí ti gbàgbé fẹ́ fún yín ní àjẹ́ àyè. Gbàgbé. Ọ̀gá mi ti rí àbí ní ìgbàkúgbà tẹ́ bá ti fẹ́ máa mú torí ọ̀wọ́n ti máa mi ẹ̀ máa mú ní bọ́ngálò mi. Ti máa mú mi. Anyway, I would think about that. Don't only eat up me, but I did the more very, very good. That's why I'm a party. I do, mommy. Yeah, confirm, Baba. Yeah, you might be. Yeah. Do you know what? No, I brought them in Tony Moore. Can we go inside together? Then we take something and have fun. My here to Mama Battle, I can work at your tie, come on. Yeah. Àwọn màmá nàbà jẹ́ inú ọdún kọ́tí kẹ́kọ̀ọ́ má tó lọ pẹ̀lú bó ti lẹ́lẹ́. Kẹ́tí mọ́mí ìbàdàn tí máa dọ̀bẹ́ mi tó máa dọ̀bẹ́ abẹ́rẹ́ tí. Mọ́mí ò ní tọ́ yọ. Ẹ má jà síbẹ̀. Tí wọ́n bá ti sí ilé ẹ̀dá kò sí nǹkan. Ṣé wàá gbà nílé? Ọ̀gá mi. Yóò fọ́ mi kó wà. Àyè wọn jọ péré jọ. Ṣùgbọ́n ni ẹ̀yin èèyàn mi láyé mi ìràwẹ̀ onítàgbẹ̀ láyà ìyẹn ti dájú ná èṣù ń pa dìgbà tó bá ń wá lájà káyà fura màmá ni ilẹ̀kùn ṣí sílẹ̀ ó ṣí síta ojú làwọn wò ta ló mọkàn wáyé ta ló mọkàn wọn ẹ jẹ́ ká bí wọn ṣẹ́wẹ̀ẹ́nu lẹ̀ ṣẹ̀wẹ̀ẹ́nu ọkọ̀ ká máa wọ̀ ẹ̀yìn. Mo àyọ̀dọ̀ Gateman. Gateman, kí ló ń ṣe ń bẹ̀? It's my friend now. Your friend. We are friends. Ẹgbẹ́ mi sọ̀rọ̀ jàre, kí ló ṣe ń tẹ̀lé làkàyè? Friend. Èyí àti kékeré yìí friends ni, irú ọ̀rọ̀ òṣìwò ló jábọ́ lẹ́nu yìí yẹn. Ní sense rárá. Mama, I don't like it though. Don't insult my friend though. Else I'll do tempting to your death. What is it now? My friend, will you get inside right now? I don't like all water. What did you do, Jerry? Don't tell me to go in tight if I don't want to go in tight. Why you just jump out like that? Hey, go. Let's jàre tí mi ìbá lọ sí yàrá ẹ̀bẹ̀ yẹn kò ní wọlé lẹ́rù mọ́mọ́ bá mi ágìrì ní 24/7. àǹtí mi ìbínú rárá ìka kọ́ ni mo rí tí ọmọ yín mú ń tà yẹn. ìka kí ló wà nù kí ọmọ mú ká. àǹtí mi ọdún mélòó ni mo gbà lọ́wọ́ Désiré tó mú ká. wo máa wo tí ẹ bó ṣe ń wò yẹn ni kò máa wo bẹ́ẹ̀ ni because ayọ̀ ló kàn fọmọ yẹn lórí tí wọn bá ti jẹ́ pé ọmọ kan péré lèèyàn bí báyìí ayọ̀ máa gbogbo nǹkan tó yẹ pé èèyàn bí mẹ́rin kan tó yẹ kó ṣẹlẹ̀ sí mẹ́rin yẹn ẹyọkan yẹn ló máa ṣẹlẹ̀ sí ayọ̀ wá fọ wọn lórí wọn máa ṣe ẹ́ ní èmi ni mo fàṣà èmi ni mo fà mo jẹ́ káyọ̀ dín ní mú bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá lóun fẹ́ báyìí ni mò ń fún ó ti fàyọ̀ fọ lórí oníṣẹ́ mú ká. àǹtí mi ayọ̀ kọ́ nìyẹn ara lé ló máa mọ́ lámọ́dì nǹkan mi lára ta máa pè àǹtí mi. àwa kí ló ṣẹlẹ̀ gangan
kí ló dé gan ṣó fẹ́ kí n wọ ọmọ ẹ lọ́wọ́ ni kí ni problem ẹ gan mo ní kó má bàa mi sọ mọ́ ṣé o ní làkàyè ni kí ló ṣe ẹ́ mo ní mi fẹ́ sọ wá máa lọ wá máa lọ tó ṣe tó. àǹtí mi ṣé nítorí mo bá yín sóòótọ́ ọ̀rọ̀ lẹ ṣe ní kí n máa lọ. wá lọ ó ti sún mi ìsún ìlójọ́ mi ìwọlé tó òṣì kan ó fẹ́ fẹjọ́ pa mí ni bára mi ìrọjọ́ bó o bá pè mí tí bá fẹ́ máa gbé tí bá fẹ́ mi gbé náà nìyẹn máa lọ. máa pé àǹtí mi kí n máa. adé sórí ẹ̀ yí mi ọ̀rọ̀ tó máa ń bà mí inú jẹ́ wà dé ó dẹ̀ mú kì í yẹn bọ̀ mí lára tó fẹ́ kí n para mi ni àbúrò rò pé owó mi kọ́ máa dédé máa mú ká tí o rò pé dùdú mi ni kọ́ máa mú ká lójú. ṣùgbọ́n ní abiyamọ tó bí mọ̀ kalẹ̀ ó gbàdúrà kọ́mọ dàgbà ó yanjú ó má ṣe yàn dáadáa dé ní. ojú tó rí ẹ máa gbókè ẹ. When you called us to come hang out, mo tún wo phone mi again ni pé is it really him? Àbí kí ló think ọ̀rẹ́ mi? Inú mi dùn gan-an ni. Ó ti pẹ́ tí mo ti ń fi fóònù lé kiri pé kó tiẹ̀ jáde kárìíra. But inú mi wá dùn pé wá padà á jáde ní èní. ẹ̀yin ọ̀yẹ́ mi tẹ́yí tí mo ti wà èmi náà ti mí tì í gan. But àìmá jáde mi it is not my fault. Yóò ní iná mo pọ́ọ̀tù àyà mi jáde ni. I have one problem. And the only problem I have is this so-called PA. He only told me tí n bá fẹ́ jáde kò ní bà kí n jáde a máa sọ pé òun gbọ́dọ̀ sọ fún mọ́ tí òun ti tẹ́ òun bíi PA ní òun ò ní bà kí n lọ anywhere òun ò ní bà kí n tẹ́kí tó òyìn ìgbọ́n tẹ́ yìí tí mo jáde yìí I had to give him some money mo bribe ẹni tó ti wáyé yeah this guy you are seeing is a fucking nigger yet. ẹ wo ẹ má dá wọn lóhùn he is my boss and I'm actually doing my job she understand. Èmi lọ fi sí nkí ẹ̀wọ̀n láti máa ṣọ́ wọn mo dẹ̀ mọṣẹ́ mi sọ mo mọ bí tó gbọ́dọ̀ rìn sí àti bí tó gbọ́dọ̀ rìn sí nǹkan tó fà á ni I'm really very sorry. ẹ má da yóò tó ti wáyé wáyé ti pọ̀ jù okay fine it's my PA but tí n bá fẹ́ jáde ó máa tọ́ pé òun ní láti tọ́ fún mọ́mì tọ́ pé tí máa jáde am I a kid. ìgbà oní ká lọ síbẹ̀ yẹn. Ó dìpẹ́ndì ẹ lórí mo fẹ́ ká lọ. ọ̀la ńkọ́. tẹ́ bá dẹ̀ ṣètò ẹjọ́ à ní pé máa lọlé. Ó kàn ń ṣiṣẹ́ ni he's doing his job now. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe. ẹ má darí òun. Desiree, you've not stopped this habit. Mo rò pé ó ti máa fi kíní ilẹ̀ náà. Láti school ṣe ń mú ká tì náà. How now? ilẹ̀ ló ń dọ̀tí sí. Má bínú mo rí nǹkan tó yà mí lẹ́nu. This is the problem I have, and this is why I don't like going out. You guys know from day one, this is what I enjoy doing. So why are you complaining again? This is why I don't go out. And I told you that this is why mom don't let me go out. That is why my mom still don't want me to be going out. What is it? We thought you would have left this. Má bínú, má kò rò pé ó ti máa filẹ̀ náà. PA, let's leave this place. I don't like it. My PA, let's go. Má bínú. Later, come on. I don't like it. Má bínú. What is your own problem? So a bínú nìyẹn. Ìwà tí mo rò pé tó máa fi tàbí jọ rẹ̀. èyí ga alága jù oyin mọ́mọ́ eléyìí ga. Oyin mọ́mọ́ understatement nìyẹn unbelievable lélẹ̀ kágbàlagbà báyẹn kó máa mú ká mo máa dúpẹ́ tèmi Ọlọ́run. irọ́ ọ̀fà lílo. Ọ̀fà. This is the your kind. Your kind you suck all the time. Try to mom as much as we should mom. I know you are intelligent, so you should be conscious. I don't want to suck. Mom, see, I need to tell you the truth. I can't just top it like that. I did not start it in a day now. It is your own part. You should like top me when I was in a kid now. Èmi náà try láti gbà lọ́wọ́ kékeré ìwọ ló fi ṣẹ́yìn mi. Is it my own pot? Mo try títí o stop now. Mom, see, it's giving me problem. Mom. You only give me problem. You be complaining, I'm talking my tongue. And this thing is not my pot. It is your own pot. Are you not my mom? You have to stop talking your tongue. Mo lè máa mú gbogbo gbà. Kí ni ìwọ náà máa ṣe kó tiẹ̀ stop ẹ̀ náà. Ó ti pọ̀jù. Àlejò lè wá sàmà tari ẹ̀ wọlé. At almost 30 years. It's not good.
You like disturbing me. You come here. I think you want to tell me something to make me happy. You come to disturb my pitch. You be telling me I'm talking my finger. I'm talking my tongue. I don't know. Is there anything wrong in that? What is this, Steph? Mom, go. I want to hurt. I need my privacy now. Hey, privacy go libe. Sisoki Tom. I am not talking my tongue, but I need my privacy now. They say once I leave here, Kaluma gbe senu. Mom, don't go. I don't like it. You come to my room for you to tell me good things that will make me happy. You'll be complaining about my tongue. Because on the femu. Is that why you are here? O femu kadu. Abiyamọ tó bí mọ̀kálẹ̀ ó gbàdúrà kọ́mọ dàgbà kọ́mọ dàgbà kó ó yanjú kó má ṣe yà dáadáa nílé tí bá ń bẹ sọ mọ́ máa sọ kìtàn pé kí ló dé. As I was saying, tó bá dẹ̀ tó ní àdá ó máa ní àdá ni ó ti tó time fún ẹ láti níyàwó ó ń ṣọmọ kékeré mọ́ àbí ṣé torí pé ó sọ kìtàn bó ń sin ká wá sọ pé bébì ni ẹni ó ti fẹ́ pé 30 years so ó ní láti fẹ́ yàwó ó ti tó àsìkò báyìí sìn kò má rí. But mom, ìyàwó tẹ̀ ń tọ́ yìí, did you know that those lady outside there, to me, nobody is ready to marry though. Nobody is ready to get married. So, me getting married, I don't think that is the next thing for now. I think I've been here to catch on power me tie. If that is the problem, don't worry. Èmi á bá ẹ went to my fair. Okay, I want condition. Only if you get me a fine lady. Yes, I will do it. A fine and sexy lady. That is what I want. Oh, don't worry. I will get you a fine girl. That is the deal, though. It's the deal. No problem about that. When you come back to kilo chiego. Mom, you are shouting, no? I will shout. I don't like it. You are making me scared now. What is it? Why are you shouting like that? Mo kikini o munu mi dùn. Kó máa sọ mo ta àwọn àlejò mi bá ti lè máa lé ẹ wọlé ni. Mi kì í lè jẹ́ kó dúró síbẹ̀. Báwo làgbàlagbà gẹ́gẹ́ ẹ̀ tí wọ́n máa fi ká tó dá now. Má kì í fi ká sẹ́nu. Don't do it now. Kí má lè bẹ sọ̀rọ̀ 5-10 minutes. Kó dẹ̀ má mú ká sọ́wọ́. You understand that this is what I enjoy doing. I don't like what you are doing. No. It's like you're hating me this date. What is it now? Touching my finger like that. Is that the problem? I don't know. It's okay. Ma'am, this your son is looking very handsome. If I'm not mistaken, kò dẹ̀ ń ṣe pé bóyá ọ̀rọ̀ ọlọ́pàá àbí ó fọ́ lójú. So, kí lẹ wá ń wáyàwó funfun? Lóòótọ́ ni, kò rọ lápá kò fọ́ lójú. Very, very handsome bó ṣe rí. It's just that I want someone to make him very happy. Ìwọ́de lọ́kàn mi yàn. And also, mo fẹ́ kó tètè marry as soon as possible. That's why. So, how much are we talking about? Well, 2 million for starters. And as time goes on, Mama fún ẹ ní àwọn owó mi sí. And most especially, tó bá lè lóyún fún, máa fún ẹ ní 5 million naira. Oh, nice. Okay. Ìgbà ni mo fẹ́ meet ọmọ yín yìí. At least we need to get to know each other. Of course, o máa meet ẹ. Èmi go lè wait kó meet ẹ. Kí ló ń ṣe lọ́la náà? Ọlá mi free. As a matter of fact, the whole of this week is free. Ṣòrí bọ́lọ̀ ṣe ń ṣiṣẹ́. Everything tí ẹ ti set. Okay, don't worry. Abẹ́rẹ́ ibi wọ́n ń wá obìnrin kó fọmọ wọn. Maybe we should put no boy. This is very smart and you're looking hot. That's what you have me to do now. Kí ni gbogbo ilé ìgànnà? Kí ló ṣe? I don't like it though. This is the problem eh. Okay, so láti máa mú ká every time. Kò lè stop for like 15 minutes. But you're beating me. I will still beat you black and blue if you don't stop it. Oh yeah, I'm sorry. Is it okay? I'm telling you too. I have a surprise for you outside. You'll be saying Tope. Let me see the Tope now. This is real. Don't you understand? Surprise. Nǹkan tó bá pé tó máa rí immediately and you'll be happy.
If it is 20 that make me happy, then let me eat it again. Let me eat it. Let me eat it immediately because that time wait to be happy. You have to close your eyes. Then I will cover your eyes with my hands. Tabawa debe, my yowa mi kuro. Why dey she ojú ẹ? Wa be surprised ẹ. Wa love it. I have to close my eyes. I have to close my eyes. Yes. Then do it now. If Oh, that's yeah, what you want. did you? My head has got already. Oh yeah, keep going forward. Hey, keep moving forward. I am not in. Chilekun ba ye pe po. I am not in. You just go. Wallahi mo bá yín yọ̀ gan ni o. You're just a lucky woman. The warrior ọ̀gá mi, a very handsome man. Never like gbọ̀ngàn. Bàbá gbọ́n lè sọ díẹ̀ pa ẹ̀. Ọ̀gá mi mọ̀ sọ. Night lost. Ọ̀gá mi mọ̀ sọ bó ṣe fine tó. You're just a lucky woman. Ẹ kíra ẹ kú oríire. As you can see, ọ̀gá mi ló dé ẹ̀. You're welcome, sir. Open your eyes. Open your eyes. Open, Baba. This is your bride to be. Wow. I heard that you don't people. Very. I love her to more. It open to my 30 get that after thing in my eyes. Yes, she is very beautiful. Very. My name is Desiree. Desiree. My name is Dorcas. Totat. Yes. I like you. So Thanks lucky. you. Mona, I like her so much. Oh, Gagabi. People. Doka. I said, I know happy to me. I'm so happy, sir. My head to be. Congratulations, sir. Let me. Okay. Gbé fún abẹ́ ìpínlẹ̀. Everybody go, everybody. Wọ́n ní pẹ́pẹ́ máa dọ́nà. All right, sir. You are not smiling. Ouch. Oh my God. Thank you, Anita. Àìkẹ́ bàjẹ́. Èṣù pàdìgà tó bá ń wá láyà káyà fúra màmá ni ilẹ̀kùn ṣí sílẹ̀ ó ṣí sí ìta hàn. Hey, darling. My darling. Ojú làwọn How are you? I'm fine. ta ló mọ fún ọyẹ. Oh, fine. Sweetheart, How are you? I'm fine. Kadodo. No, nǹkan tá kò jẹ́ kí ìyàwó mi. Ó rà kọ́ fún mi ni. Mo ti dọ́bì fún ẹni. Wow, thanks, darling. I like your girl. They are very, very lovely. Oh, this is beautiful. I like it. Jẹ́ ìwú àbí wọ́n ló fẹ́ wọ ni. Amójú lọ sọ́jà ni o. Oh, I love this. Oh, this is so beautiful. Got good taste for you, Ọlọ́run. Ẹ máa like it. Hey. I selected them. Ẹ máa mójú lọ sọ́jà kẹ́. The last but not the least. Eléyìí fúnra mi mo pick it. You gonna love it. Look at it. It's for you. Àpọ̀bẹ̀ bọ̀rẹ̀ ni. Eléyìí ni dáhùn ẹ̀ tẹ́ máa wọ̀. Ẹ̀sà sísàlẹ̀. Lovely. Have it. Gbogbo nǹkan tẹ́ ra ló fine, beautiful. But darling, in case of next time, darling, I don't like red. So maybe you get some other colors, you know. Ọ̀gá. Báyìí wí náà. Okay, darling, clear, sir. I said in case of next time, I do not like red. Okay, noted. But I'm sure you like the hash. Yes. Don't worry, I'll call you that later. Alicia. Sir. Malachi Tanje, I'll call you later. I want to hash. I want to that now. Okay, ma. All right. Yàrá ma. Alicia, I'm getting all you. Okay, sir. Oyin mi. Kí ni jẹ́ kó ń rìn? Ó dà bó ṣe ń rìn. Ara yín mọ̀. Kí ni dé fara? Chop it. You don't miss me. I miss you. I need you now. Let's do something. No,
Okay, jẹ́ kí n mọ̀ ká gbé. Are you alright? Abáwo ló ṣe ń sọ̀rọ̀ báyẹn náà? Mo ní mo ní ìdí ọsọ pé fẹ́ mú ká. Ta ló wà ṣé mi wà important tàbí ká tó mú ni? Babe, please come. Don't do this thing. I can't need to suck my finger. Yeah, I'll. Look, I need to suck my finger. Shut up. Oh, yeah, my shit. Oh, yeah, man. Oh, yeah, man. Come on, I don't want. I just suck my finger. You're not sucking anything. Oh, yeah. Your mouth. Why are you like this now? Only me. You don't mean now. Only me now. I need to. I need to suck my fingers. Why you like this? I need to. I'll do it later. No. When we finish, we should be missing. I need to touch your hand. I ain't the one you Wait. My friend, move your clothes, carry. Do you want to help me? Let me rape you. I'm your wife. Èmi ti sọ tèmi fún ẹ. Wo tó bá wù ẹ́ kó jẹ́ káwọn pípẹ́ ẹ̀bẹ̀ ṣì pọ̀jù ẹ̀. Tó bá débí báyìí, ẹ̀ bá ti sign contract. Tó bá ti débí wọ́n máa change èyí tó yẹ kí balance ẹ jẹ́, wọ́n máa tún change ẹ̀ mọ́ ẹ lọ́wọ́. O kò ní gbọ́ tèmi mímọ̀. Èmi ti sọ tèmi fún ẹ. Ìwọ ṣáà pè mí gbogbo bá ṣe jẹ́ ṣá. Okay. All right. Ìyàwó mi ṣe kò sí. Ẹ wo ọ̀rọ̀ Desire ti sú mi o. Ọ̀rọ̀ ti sú mi now. Báwo ni ọkọ tí àwọn ṣe máa wà nílé tó máa di pé kẹ́ni nice time tó máa di wàhálà. Anytime tí bá sọ fún pé kó tiẹ̀ wá kó jẹ́ kí èmi àti ẹ̀ ṣe rí báyìí. Wàhálà ni a máa lé kiri inú ilé ni. Ìgbà ni máa sọ fún pé òun fẹ́ mú ká fún 10 minutes. Ó lè sọ pé 30 minutes. Kò dẹ́ ṣe ẹ̀kan kò ṣe méjì. It's getting too much. Èmi sì rò pé ọ̀rọ̀ ká tó mú yìí. Èmi ò fi ìpojú lásán ni o. Mo fi ìpojú lásán ni. Wo sórí ìwọ náà ni màá tún máa bẹ̀ pé kó bá mi ṣe sùúrù kó túbọ̀ ṣe sùúrù lórí ọ̀rọ̀ ìjọ ọkọ mi jọ ṣó ti gbọ́ jọ má mi máa ṣe sùúrù lé lórí sórí ka èyí náà bóyá mo bímọ kàn bẹ̀rẹ̀ bí tí mo bí kí wọ́n máa ṣe eré pa kí wọ́n máa ṣe ayọ̀ ni ayọ̀ ló fọ́ lórí ayọ̀ ló ṣe. Mọ́mì ẹ wò bí àtẹ̀mí àti yín tá bá panu pọ̀ tá bá ń bá wí ayọ̀ tó ń yọ̀ yí ayé yọ̀ because kò dà ayọ̀ ni ó ti fẹ́ máa di nǹkan mí mọ́ lára. Mọ́mì ẹ má bínú o bá advice pé bóyá kẹ́ jáde síta àbí kẹ́ máa pray sórí ọ̀rọ̀ ẹ̀ because kí ni yóò ti ń di nǹkan mí o it's almost 30 ó lè ṣe mú ká. Àlejò ńlá mà lágbà o. Àlejò gidi ni. Madam Amarin. Àwa la máa wá, ẹ̀yin la máa bá. Àmín. Doctor, business ni mo mú wá fún yín. Business tó máa fẹ́ ṣàá méjèèjì ní owó gidi. Business. Madam tó bá ti jọ̀rọ̀ business mo wà ń lé fún yín. Ta lẹ fẹ́ kí n tọ́jú àbí ẹ ti rí èèyàn kan tó fẹ́ jẹ́ kí n ṣe private doctor fáwọn ni? Àbí àwọn equipment kan dẹ̀lẹ́ kó wọlé tẹ fẹ́ kí n handle wọn? Actually gbogbo ìtẹ́ mention yẹn náà business ni. Àmọ́ èmi ò láláìsàn nílé. Actually business tí mo sọ̀rọ̀ ń pẹ̀ yìí iṣẹ́ kékeré owó tó pọ̀. I mean you're practically getting paid for doing nothing. Madam tó bá ti yégun yín mo máa ti yọ rẹ̀ tèmi. Actually mo mọ̀ pé mi ò need introduction. Of course. Beautiful. I am sure you know my husband, Desire. Sherry bobo yẹn mi ò like ẹ. As in mi ò like ẹ débi pé mo fẹ́ love ẹ. Ẹ̀yin náà ṣá mọ̀ condition ẹ̀ náà. Àrùn ìdí ni. So, I am in that house not for marriage, not for anything serious other than to get money. Mom say I promise me pé tí n bá ti lóyún fún, àwọn máa fún mi ní 5 million naira. Ẹ̀yin náà rí owó tó pọ̀ ni. And bí mi ṣe wà yìí mi ò ready àti lóyún kankan. So tí time bá tó máa forge pregnancy. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin bí family doctor wa ọ̀dọ̀ yín náà ló máa gbé mi wá. Tó bá ti tó time yìí ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ pé bí a mo lose pregnancy or something máa fún yín ní 1 million naira.
Yes, 1 million naira. Madam, tí bá ní ọ̀rọ̀ tẹ́ sọ kò yé mi, irọ́ ni mo pa. Àti bí tẹ́ sọ̀rọ̀ dé, ọ̀rọ̀ yín yé mi jù bẹ́ẹ̀ lọ. But madam, nǹkan tẹ́ ní kí n ṣe wà very very risky. Not just risky, ó lòdì sí òfin iṣẹ́ tí mò ń ṣe. Kí n má parọ́ fún yín. Madam, tí ọwọ́ pálábá èmi àti yín bá ségi, this thing might make me lose my license forever. Doctor, ibi líle la bọ́ ọmọkùnrin. Àti pé ẹni tó bá pẹ́ lórí èmi lè ṣe kéṣe bá ń bẹ̀. Let's do this thing and get away from it fast. Kò lè tó yẹn mẹ́yìn. Abẹ́rẹ́ ibi wọ́n ń wá obìnrin kó fọmọ wọn. Madam, mo ní good news fún yín ni o. Sherry test I carry out fún ìyàwó ọmọ yín. Result ẹ̀ ti jáde. And I am very pleased to tell you that she's 6 weeks pregnant, ma. Oh, this is good news. Very good news. In fact, inú mi dùn gan fún yín o. Thank you. I am so happy. Yes, kese ló máa bẹ̀rẹ̀ antenatal. Ìyẹn necessary, ma. Ìyẹn necessary. Ẹ ṣé God. Thank you, doctor. Thank you so much, doctor. Wonderful news. Mommy, kí ni doctor sọ? Congratulations. Wow. The test is positive. Thank God. I'm so happy. She's pregnant. You're going to be a daddy very soon. She's pregnant. For me. So you're carrying my baby. Yes. I'm so happy to hear that. Mom, show my baby money next week. Because I can't wait to see my baby. Next week, 9 months now. You're 9 months. Loma to be more. 9 months is too far now. Mommy, can't you do everything with money? Try and talk to doctor and do something about it now. Make it 2 weeks. Oda, but you go, I'm arrange. I can't wait to see my baby. Don't worry, my baby next week. I'm happy. I'm totally happy. I'm excited. My dear, kí was send the TB yẹn sí mi, account number. Thank you, ma. Lè dára sí mi. Desire. Wá, ṣé bí wọ́n ní bàbá baby ó tún mú ká ni. Ṣó fẹ́ kí baby dé kí baby náà máa suck thumb, kí wọ́n náà bá tún mú ká bàbá àtọmọ ìwájọ máa ṣe competition ìka. Mom, I'm 30 minutes that mutai. I'm telling mama ni me now. I just have to talk my finger. That's the only thing I enjoy doing. Don't so keep taking. Baby is coming. Baby is coming. Bẹ̀rẹ̀ máa yà kí ni ṣé o ti jẹun? Ọ̀gá ni bàbá ọmọ tó ń bọ̀ lọ́nà. Báyọ̀ ẹ̀jẹ̀ mọ̀tẹ́ àwọn mi wà nínú. Ẹ̀jẹ̀ máa gbọ́ gàmì yá. Káyé tẹ pàánù táyì sọ bí kí wo tàbí létí rẹ̀ àti wàdà. Ẹ̀ tọ́ ibà ni ẹ ti sọ. Ibẹ̀ ti bọ́. Tó dé ní ìtọ́ ọ̀bẹ yẹn. Òun yóò tiẹ̀ ń tọ̀rọ̀ bátàn. Tó dé yín. Tó bẹ́ẹ̀ tí máa tọ̀ ní tọ́ yín tọ̀ ní bí ẹ máa sọ̀rọ̀ ni. Ọ̀yọ́ yóò tiẹ̀ àyà àtọ̀ ọ̀yọ́ yóò tiẹ̀. Inú mi dùn ní nǹkan dùn tí mo gbọ́ ẹ. Tí n bá ti ń dùn mí máa òbí ti máa rí mi. Ẹ má bínú ṣé kò ṣe pé ẹ fi star fọkàn ṣe ẹ ṣàpùtà. Madam, orí mi burú ni àfi ọ̀gá mi kọ́kọ́ bẹ̀ mí jẹ́jẹ́ tí bá ti ń dùn mí ní ohun mi ò kí ń jágere lọ títí náà. Tẹ́mi ń tọrọ bẹ́ẹ̀ tó ìgbé bọ́ọ̀dì tèmi tẹ̀ ju tiwọn lọ lórí ọ̀rọ̀ tí wọ́n yí bàtàn ni. Ó ti ẹ̀ ti gbàgbé ìwọ́gbọ́n ọ̀rọ̀ tí ẹgbọ́n dájú tí wọ́n lọ. Ẹ̀wọ̀n tù náà. Ẹ má wọ̀nyẹ ìyá ọmọ ẹni mẹ́ta yìí mo ní àmẹ́ta ìdẹ́tì tọ́ta. Ọ̀gá mi èyí náà kí ẹjọ́ wọn fún ọ. Madam, Every time that they do, you don't want to take them. You take the yard of beer. And she does. Jẹ́ kí mi wọlé lọ, ọgbọ́n ọmọ ẹ̀sẹ̀ máa disturb mi. Ìtumọ̀ ẹ̀jọ̀ wa, èmi tún bá tọ́nà ọ̀gá jẹ́ mi. Atoto! Lọ pé mọ́tò, àyọ̀ pé mọ́tò àti ọ̀jẹ́. Ẹ̀yọ̀ pé mọ́tò. Dókítà, láàrin èmi àti yín, ẹ mọ̀ pé kò sí nǹkan kan tó ṣe mí. Kò sóyún kankan bí kan. Bí mo ṣe wà yìí, mo ní láti gbé ọ̀rọ̀ mi kalẹ̀ ni according to our plans. Bí mo dẹ̀ ṣe ń rí sí ọ̀rọ̀ pa lóyún àlóyún yìí, ó ti ń take time. Wọ́n ti expect pé kí ni mi ga, ó yẹ kí n tètè act fast.
So it is now left for you to tell them that mo ti ní miscarriage. So ẹ̀yin nìyẹn wà lọ́wọ́ ẹ̀ báyìí sìn. Madam, don't you think it's too early? Kò sí nǹkan tó early ń bẹ́ẹ̀ because as at now 5 million naira ti wà l'account mi. Yes, 5 million naira. And my own is just to give you your own 1 million naira as agreed. 1 million. So, kò sí nǹkan tó early ń bẹ́ẹ̀. Madam, mi ò ní any problem pẹ̀lú yẹn. In fact, I am very, very okay with it. But ẹ máa ṣe favour kan fún mi. Kí ni ẹ? Ẹ máa ní ìdàtí lọ sí sick bed yín sìn. Ṣé mọ̀ pé appointment tí mo fún àwọn family ọkọ yín 6 p.m. ni. So, tẹ́ bá ti lọ síbẹ̀, màá lè sọ fún wọn pé mo ti ṣe gbogbo evacuation yẹn. Èmi á lè gba owó tèmi á jẹ́ total package. Mo rò pé ẹ mind àbí. Bo mi ò mind o. Ibi tí wọ́n bá ti ń ṣe ló ti ń jẹ. Àjẹmọ́nú ti yín nìyẹn, kò sí problem. It's nice doing business with you. Nice business. Thank you. Doctor, you don't have to take it easy. Everything will be fine very soon. Sweetheart, you don't understand. You don't understand my feelings. Mo gbà tí mo ti expect it now. Ọlọ́run tí wàá ṣe mo tún wá ní. Ó kàn wá lọ just like that. This is not fair now. It's very, very painful. Ó dùn mí gan. I understand. See, I did doctor. You don't need to tell the devil. Not the doctor sọ pé kó má tẹ wáyà kankan. So you remember? Everything will be better. I just want to believe pé Ọlọ́run máa ṣe tó dáa fún wa. I believe God has a better plan for us. I will. And thank you, my darling. Thank you for understanding me. You're welcome, my darling. But you understanding. But please, please, you have to stop doing this. Ilé tó ṣẹlẹ̀ sí, a ní láti múra síṣẹ́, ká ṣiṣẹ́ kárakára so that mi máa dé. Àbí ṣó fẹ́ kí n bímọ fún ẹ ni. Doctor, you notice what I enjoy doing. I can't stop it. You have to stop it too. You have to stop because if you don't stop it, I will not stop crying. No, you have to stop. It's what I enjoy doing. For now, concentrate on me. Later, you go back to your sucking of finger. Please now. I'm doing this. It's fine. I'll stop it. No, don't stop it. I'm stopping again. I'll stop it now. I'm stopping it. Hello, doctor. Madam, mo máa rí call yín. Actually, the reason tí mo fi pè é ni pé ṣebí láti sìn tí mo pè yín. Ó possible kí number yìí máa lọ mọ́ láti sìn lọ. Like bí mo ṣe ń pè yín sínsìn, lẹ́yìn eléyìí tí mo pè yín, ẹ lè pè mí kí number yìí máa lọ mọ́ láti sìn. Madam, ṣé kò sí problem? You shouldn't be asking me why again. Ẹ mọ nǹkan tó wà nílẹ̀ náà, you know the deal on ground. Kò yẹ kó ti yé yín náà, kò yẹ kí n máa fi gbogbo ẹnu sọ̀rọ̀. The only thing kan tẹ́kẹ̀ mọ̀ ni wípé tẹ́ bá ti pè mí lẹ́yìn ilé tí nọ́mbà yóò bá lọ ẹ mọ̀ wípé mo ti ṣe nǹkan tó yẹ kí n ṣe nìyẹn. Mo kàn ní kí n béèrè lọ́wọ́ yín pé owó tí mo send sí yẹn ṣé ti rí alert. Of course mo ti rí alert. In fact gan mo ti ń try nọ́mbà yín látàárọ̀ kò lọ ni. Madam, èmi tiẹ̀ wá expect pé bẹ́ẹ̀ ṣe send alert yẹn bóyá tí ẹ má bá mi gbọ̀nwọ́ díẹ̀ sí bí ó tẹ̀ ju bí 200,000 àbí 300,000 extra kẹ́ bá mi fi kún. No, ṣé ń bọ̀ mọ̀ ni 200 àbí èlò lẹ sọ ṣe bí nǹkan tí mi àti ìjọ agree ni ṣe bá agreement wà ni mo send sí yẹn. Èmi náà mọ̀ pa agreement làjọ ṣe lóòótọ́ anyway kò sí problem mo ti appreciate it. Ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn jàre. Anyway madam tó bá jẹ́ ilé náà lẹ́wà tó bá dẹ̀ jẹ́ òkè òkun náà lẹ́wà tẹ́ bá nílò business buy ẹ má hesitate àti pè mí mo wà nílé fún yín anytime ẹ ṣáà rí pé business tí mo ṣe fún yín clean job ni. Ẹ má hesitate àti pè mí o. Of course, I will always call you. You are a good guy, I will always call you. Ẹ ṣé madam, kò sí problem. Best of luck níbikíbi tẹ́ bá wà. Ìgbà tó fọmọ wọn tán, ṣé wàá róhun tó padà wá ṣẹlẹ̀ o? Ẹ̀yin màmá gan-an. Bí ó ní di obìnrin kì í jẹ́ kú mọ́ lọ. Okùn tó gùn ibì kan ló ti gùn wá. Ẹ wo ibi ọjọ́ sí níbi padà báyọ̀ ẹ̀yin ènìyàn o. Gbé àṣẹ dúdú láyé lọ. Tí ó ní mo lè lọ. Kí ni títí yín? Kí ló dé? Wọ́n yóò gbọ́ ẹ lọ
ṣí gate fún mi jàre. Madam, kò lè lọ báyìí, kò sẹ́nibọ̀dì nílé o. Ta ni fẹ́ sọ báwo mo ṣe ṣàlàyé bí ẹ ṣe rìn? Kí n gbọ́ ọkọ̀ tí mo sọ, àní kí ló ṣí gate fún mi jàre. Ṣé fẹ́ gbàdàgbà ní nǹkan tó bá fà gbàdàgbà ṣọ báyìí ló máa ń sọ, kí ni títí yín lẹ̀, ẹ lọ ṣí gate jàre. ṣé bí lọ́mọ ẹni fẹ́ ẹgbẹ́ kò náà wọ́ kí la máa pè yọ ṣùgbọ́n ni ẹ̀yin èèyàn mi láyé mi ìràwẹ̀ onítàgbẹ̀ láyà ìyẹn ti dájú lọ èṣòro pàdìgbà tó bá ń wà láyà káyà fúra màmá ni ilẹ̀kùn ṣí sílẹ̀ ó ṣí sí ìta ojú làwọn wò ta ló mọkàn wáyé ta ló mọkàn wọn ẹ jẹ́ ká bí wọn ṣe ń wẹnu lẹ̀ ṣe wẹnu ọkọ ká máa wò gbẹ̀yìn o. gbàfìrà ni gbàfìrà ni gbàfìrà ni gbàfìrà ni ṣùgbọ́n kan náà ni ṣùgbọ́n kan náà ni ṣùgbọ́n kan náà ni ṣùgbọ́n kan náà ni ọdún ìwò kò ṣe bí lọ́mọ ẹni fẹ́rù ẹgbẹ́ kò náà wọ́ kí la máa pè yọ ṣùgbọ́n ni. àṣegbé òsì ọ̀láyẹ àṣepamọ́ ló máa ń wá ọ ẹ jẹ́ ká ṣohun tó dáa sí. ọ̀rẹ́ sọ̀rọ̀ di yẹn sá kí ló ń ṣẹlẹ̀ gangan náà torí kò yé mi fúnra ara yín lẹ fẹnu ara yín sọ wípé ẹ mọ̀gbà tí Dorcas gbé mọ́tò mi tó jáde kúrò nínú compound ẹ ti sọ yẹn fún mi already ibo ló lóun lọ because mo ti pé fóònù ẹ ò lọ mọ́ ó ti wà switched off so ibo ló sọ fún yín pé òun lọ. ó dàbẹ́ mo ya ojú mi báyìí méjèèjì mo fi rí madam kékeré ló ṣẹlẹ̀ gangan mo ti gbàgbé mo ti rántí madam kékeré wọ́n ní gbẹ́nu sàn. òpònú ni yín ayé rà dá ìfun yín ti pò pọ̀ gbogbo ìfun yín ti jàn you're so senseless in fact you're brainless kò sí kankan empty skull ló wà lórí yín bẹ́ẹ̀ ni táyé èèyàn bá ti polúkúmuṣu tí ò ní kankan tí ò ní làákàyè mọ́ rárá bẹ́ẹ̀ ṣe ń wùwà nìyẹn bí ṣe ń wò yín right now. bẹ́ẹ̀ni wọ́n ní gbogbo ẹnu mi báyìí kí n gbé sàn. because tó bá yẹ pé Dorcas máa kó ògbólé lọlé bó ṣe máa kó lọ́nà nìyẹn just empty head yẹn kan ṣòṣì ń bẹ̀ yẹn it's true bí wàá mọ̀ gbà tí problem yín wà lè tó yìí yes ó ti kó gbogbo brain yín lọ tó fi jẹ́ pé wọ́n fi yín jẹ́ oyàwòdì lè dádì yẹn gbé so kí wàá ní àǹfààní yín wọ́n fi yín ṣe security mọ anything. èyí tí mo rántí mo sọ wọ́n ní gbẹgbẹnu mi báyìí kí n jẹ gbé gbogbo sàn. wọ́n ó ti tó wọ́n ní kò gbẹ́nu ọ̀ní ní kò gbẹ́nu rírùn sọ̀hún. ó máa sọ pé kẹgbẹ́nu yín sọ̀hún ó máa sọ bẹ́ẹ̀ because ẹnu yín rùn ní làákàyè mọ́ ó yẹ kó ní kẹ lọ bẹ́ sọ̀kun kẹ kú dànù ni bí ṣé wo yóò yà ẹ lọ kú ẹ bọ́ta kẹ kó ṣì kẹ lọ kú dànù. wá bá lọ́mọ. kí ẹ tẹ̀mí gan tí mo fi títà gbogbo nǹkan tó ń tẹ̀yẹ̀ tì mí yìí tètè tí màmá wò mí eyé yìí ni you know I love Dorcas náà tún ṣé Dorcas ti ta lọ ni that means you no love me before. wo Desire o máa ṣe ọkùnrin ni o máa mú ọkọ ẹ lè gírí ni ṣó ti gbọ́. I don't understand anymore again. you have to be very strong débi tọ́rọ̀ gbédé dúró yìí because ọ̀rọ̀ Dorcas wo ọmọ tí ò jọ bẹ̀rí ni tó wá ń jápò sáyà ó ń lọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni torí 5 million naira olóṣèlú ìrìn òṣì torí ìrìn òṣì lọ ó kórí lórí ó gbé mọ́tò mi ó tún gbé yẹn sá lọ ó tún jí yẹn gbé lọ. tọ́yẹ mi tí ó ń jẹ́ 30 million naira tẹ́ ẹ fún Dorcas owó ni àbí ọ̀rọ̀ mọ́tò tó di lọ lẹ́pẹ̀tọ̀. ọ̀rọ̀ kì í yí ẹ Desire tí n bá ti ń wíru wàá máa wíru ọ̀rọ̀ kì í yí ẹ bọ̀rọ̀. bọ̀ ẹ̀ ń tọ̀yọ̀ 5 million naira tẹ́kùtẹ́ kéèyàn fún yóò owó pé kóyè fẹ̀mí tẹ́ fún ní 5 million ni. ọ̀rọ̀ yí ẹ jàre Desire that's not what I'm saying jàre who is talking about that. mi ò sọ yẹn mo kàn ń sọ náà ní pé Dorcas ọmọ burúkú I'm saying she's a bad girl for leaving you she's a bad ó ti ju nǹkan gidi nù láyé ẹ bó ṣe wà yẹn ó bá ṣọkọ ọkùnrin ni o ẹgbẹ́ kọkùnrin ẹ lè. àṣegbé òsì ọ̀láyẹ àṣepamọ́ ló máa ń wá ọ ẹ jẹ́ ká ṣohun tó dáa sílẹ̀. gbàfìrà ni ṣùgbọ́n kan náà ni ṣùgbọ́n kan náà ni àwọn èèyàn náà ni wọ́n tẹ́tí yóyò.
But Yoruba yẹn ò fẹ́ yé mi rárá. My party is touchy but fake. To intend it's very hard for me to touch anyone. Baby, stop. See, I'm not her. I am me. And I promise to stay with you forever. I'm not here to hurt you or to hurt your feelings. Shogbo. That hurt you today. She always tell me she love me. She always tell me she like me. She always tell me she can do anything for me. And later she run away. So it's very hard to like me too. But time will tell. Time will tell. If you are real or fake, time will tell. Anyway, I know time will tell. And let's wait till then. Ma worry. I love you and I will always love you. The potato. Trust me. Potato. Olakunbi, am I right? Yes, ma. Amen, ma. But I want you to do something for me. All I want from you is to make my son happy. So, John Tori Olong, she only name price right now. Èló ló fẹ́ gbà? Mommy, nǹkan tẹ́ ń sọ yẹn ò yé mi. Ẹ wò, I'm not here to deceive Desire. I love him so much and I love him wholeheartedly. So mi ò need owó yín ma. Ẹ wò, mommy, èmi ti fẹ́ Desire pẹ̀lú gbogbo àgbélébùú ẹ̀. All I need from you is to take me as your daughter. Olakunbi, you're already my daughter. As long as you can make my son happy. Tó bá wá wù ẹ́, tó bá change mind ẹ o. Èyí tó bá fẹ́ gbà ṣá ti jẹ́ kémi gbọ́. I just want mi ò kí n fọmọ mi lè fi Desire báyọ̀ ṣeré. Just tell me tó bá need owó, okay? Mo kàn fẹ́ kó kàn happy, that's all. No, mommy. I love him. I love him so much and me ò ní ever disappoint him. Mi fún mọ́ báyọ̀ ṣeré o. Bí ó ní ìdíyàn obìnrin kì í jẹ́ kó mọ́ lọ ọkùn tó ọkùn ibi kan lọ ti wá. Baby, you know I love you so much. I know, and I love you too now, you know. Baby, I will be very happy tí bá lè sọ nǹkan fún tó bá ṣe. What did you think? Okay. Baby, mo fẹ́ kó wá nǹkan kan tó máa keep ẹnu ẹ busy so that you will stop sucking your fingers. But the bad don't think to keep my mouth busy. Yeah, ẹnu ẹ. Okay. Anything you want me to do, I'll do it for you. I'll work on it. Itele. Are you sure? If that will make you happy, I'll work on it. That's why I love you. I love it too. Baby, stop doing that. Don't need to do that. Timmy, but mama tampi aya ni mi ni o. Ara ò ní ní ẹ̀wọ̀ má worry. Gradually you will change. Adébámọ̀ ṣùgbọ́n ní abiyamọ tó bí mọ̀ kalẹ̀ ó gbàdúrà kọ́mọ dàgbà fún amúyanjú kó má ṣe nàá. Dadodo, wàá tẹ̀ mí ọ̀yá bí you go back to your position. Of course, I'm your PA. I have to follow you. Kò nídìí kẹ́ tẹ̀lé wa, ó ní kẹ́ padà sí position yín. Ẹ bá ń gbé báàgì ọwọ́ yín. Dadodo, ìyàwó mi ti tọ́bẹ̀ mú tí wà máa yọ ń tiẹ̀ padà tí ẹ ní go anywhere you want. Mayo, yeta Mayo.
káàbọ̀ jàre ọkọ mi. Táyìn. Ó yá wá jókòó. Mo pé bí máa pa ẹ́. So mo bá ẹ ìfẹ́ oúnjẹ. Jẹ́ kí sáré lọ díṣẹ̀ sí dining. Baby. But come. Before you go, I have a surprise for you. Oh, you mean you have a surprise for me? Yeah, Tomo, go to me kicking one go to Mama Fitite no I am busy. To that minimum come. Yeah, I said so. I have a surprise about that. I need to tell you something. You have a plan? Did you? So did you me? Yes. Okay. Oh, but I do me put you. I've closed my eyes. What is that, baby? Yeah, I do it. I got the feet. I like my keep and I am in pity. Oh my God! Tí bá ní pé kò lọ wá nǹkan tó máa fi máa keep ẹnu ẹ busy. Ṣé ti fi dà ni? Ṣé bí ti fi dà ni? What kind of rubbish is this? Oh no, this is not natural. Eléyìí natural mọ́ already sún mi mímọ́ nǹkan tí mo lè ṣe sọ́dọ̀ ẹ̀. Ṣáyé ti ń ṣe ẹ́ ni. Ayé kọ́ ló ń ṣe mí o, ṣáyé ń ṣe mí ni. Ayé ò jẹ mí o, ayé ti ń ṣe orí ẹ̀ ò pé ṣé bí ti fi dà ni? Ta ló ní pé kó lọ gba fídà? Wọ́n ètò ìjọba ló tún mú ká. Ta ló ní pé kó lọ gba fídà for Christ's sake? Ta ló ní pé kó lọ gba fídà? Ta ló ní pé kó lọ gba fídà tún mú ká? You're beating me now tún mú ká. Ọlákẹ́mi, kí ló dé? Kí ló lè tó? Why you crying? Kí ló ṣẹlẹ̀ náà? Mọ́mí, ṣé gbogbo nǹkan tó ń ṣe dé sí rẹ̀ ṣé kò tó sunkún ni? Ṣé kò tó rọ̀ ni mọ́mí? Ẹ wò mọ́mí, nǹkan tó ń ṣe dé sí rẹ̀ yìí ó ti lọ wáyé nínú. Because kò natural tó wáyé ti wà nínú ẹ̀ mọ́mí. Kí ló tún ṣe? Kí ló ṣe this time around? Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Mo advice dé sí rẹ̀. Mo ní kó jọ kó wá nǹkan tó máa make ẹnu ẹ̀ busy. So that kò ní máa mú ká mọ́ káàkiri mọ́mí. Kí ni mo advice dé sí rẹ̀ fún? Ó bá lọ síbi iṣẹ́ tó dé. Mọ́mí, ìṣèlú dé sí rẹ̀ gbé fídà wálé. Ó mú fi dín bọ́tù. Bẹ́ẹ̀ ni ó gbé fídà wálé tó rọ minerals tó bú. Lọ irú ìtìjú wo lọ́mọ ìwà ń kó bá mi báyìí sí. Ló dé gangan náà. Mọ́mí, at this point, tẹ́bà ní sọ pé mò ń tójú bọ́lé mà. Ẹ wò last born àwọn ọmọ sí mi wà tó jẹ́ pé àwọn funfun yẹn tó máa ń wọṣọ funfun yẹn ni and she's very good. Okay, ó ń pawọ́dà. Bẹ́ẹ̀ ni ó máa ń pawọ́dà. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ dé sí ire lọ kó bá wa wá nǹkan ṣe sí kó tó wà tún lè tẹ́ ṣàánú mi. Okay, bí ìgbà wo la lè yọjú síbẹ̀? Ẹ wò anytime tó bá ti yá yóò ti yá mi ò anytime. Ọ̀gá kí ni gbogbo eléyìí náà? Bọ́ kí ni ìrọ̀rùn bí wọ́n tún lè gbé fídàdà ní báyìí lè bá ṣe jẹ́ fún mi náà. Iṣẹ́ mi lélẹ̀ kí ni ìrọ̀rùn ọ̀gá lè máa mú bẹ fídà kiri everywhere. Dadoto, are you alright? Ẹ jẹ́ ṣiṣẹ́ mi ò kò right o. Ẹ ní láti kọ́ nǹkan tẹ̀ ṣe kò make sense rárá. Bí kí ló ṣẹlẹ̀? Mo fẹ́. Mo ti gbàgbé. Ẹ̀yin tuntun lost. Ọ̀gá, wo látọ̀ kọ́ mo ní ojú mi tàn mí ni. Ọ̀gá, ara tuntun ẹ̀ wọlé lẹ́yìn. Bàbá Dèmá, ẹ má dá mi ìta tó tó yé ń dá yé. Ìyàwó mi tọ́ pé tí wọ́n kọ̀ọ̀kan ti máa ma fi títà mi bí ti. Then I decided to do it. Is it bad? Kó bad. Ṣé understand what I say? It's not bad. Iṣẹ́ mi lélẹ̀ lè máa kọ́ mi iṣẹ́ mi náà. Fídà yóò right. It is not appropriate kí ọmọ mo fídà àgbàlagbà. Ẹjọ́ ẹ má dá sí nǹkan tí ó kàn yẹ ẹjọ́ tó lọ. You people say I did not talk my finger, then I decided to do this. This is not the track now. Ẹ wò jẹ́ ní ìka ẹ mo fẹ́ sọ fún ìtẹ́lẹ̀. Ti gbàgbé. Ìka ẹ o lè fa Ebola. Ebola ìka ẹ. Ṣùgbọ́n eléyìí fídà. Ìyàwó yín ní gba fídà ẹ wá gbà. Davida. Fa gba fídà. I like that name.
Eléda. Let it be my new name, Gbafida. Ẹ like ẹ orúkọ yín Gbafida. Ẹ like ẹ. I love that name. Bàbá mi Gbafida. Gbafida. Ẹ lọ sí géètì. Ẹ lọ sí géètì. Adoto. Ẹ bá lọ sí géètì àdébọ̀kọ̀ tí mo sọ ni. Don't worry, go. Baba just want go. Don't worry, go. Ẹ lọ géètì. Okay, I'll tell you, I'll come and see you, okay? Adoto, are you crazy? Are you out of your mind? Hey. Oníbàtà ní fojú dégún. Ẹni súnmọ́ ni ní fojú dí ni. Ìyá wa, mi ò ní fẹ́ kẹ́ ẹ fojú dí mi o. Torí ilé ikú láti jẹ́ wárùn. Mo tún bi yín lẹ́ẹ̀kan sí. Kí lohun kọ̀kọ̀ tẹ́ ẹ ṣe? Bẹ́ẹ̀ ṣe bí mi náà ni mo ti dáhùn. Ṣé eré mi tẹ̀ ń wò yìí? Iyùn jẹ́jẹ́ ni mí, ibi tí mo bá ń lọ ni mo máa ń wò. Kò sí nǹkan kan ní kọ̀kọ̀ kankan. Mi ò kò sí nǹkan kan. Kò burú. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn. Àwẹ̀dẹ̀ tán kò tó wẹ mọ́. Wọ́n ní báwọn bá mi àmì kan gbá. Bí ọ̀rẹ́ bá mi àmì kà pẹ́. Bégbìn bá mi àmì kan kára wọn. Béjò bá mi àmì kan nàgbọ̀nàgbọ̀n díẹ̀. Bókù bá kú láyé. Àkàlà gbòdì ọ̀run mọ̀. Àwòfin tẹ́yẹ kàró. Alákọ̀ọ́lẹ̀ ń tòṣùmàrè. Bí kòwé bá kú láyé. Ẹgbẹ́ rẹ̀ àgbà lọ́run. Bólógìnì bá gòkè àjà. Ojú atólé. Ojú atóko. Kí dúdú ó lọ. Kí ìmọ́lẹ̀ ò dé. Ọmọdé kù jókòó. Yóò dáa fún ọ. Ó bí o ní ṣubú dànù. Ẹni tó dá tiẹ̀ nù ò ní kọlù ọ́. O ní búrìbúrì kọ́ bá wọn dójú ẹ̀sìn. Àwọn tí wọ́n láyé wọn ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ. Orúkọ tí wọ́n ń sọ lẹ́dẹ̀ kìí jẹ́ kára ní ara ò ní ní ọ. Ẹni tá yé ò fi pamọ́ sí ọ lọ́wọ́ wọn ò ní béèrè rẹ̀ lọ́wọ́ rẹ. Àwọn tó láyé wọn jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀. Sórí bọ́mọdé bá sá lọ gbà ọgbà mọ́ gbà ni. Ìdí nù tí mo ṣe kí ọ kú oríire. Sórí kinní tó ń bẹ lọ́wọ́ mi yìí àgádágodo ayé ni. Ẹni tá a bá tì ẹni tí ó sì ò sí. Ẹni tá a bá sì sí kalẹ̀ ń orí bá lórí tọ̀hún tí ó tì í. Èmi mo sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tiẹ̀ ti wá dayọ̀. Agbeni ń dasọ nílẹ̀ káró. Àlùkò ní dasọ tiẹ̀ lóde èkó sùn. Lékèlèké aláṣọ funfun ní dasọ tiẹ̀ lóde èké fún. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tọ́ yẹ parapọ̀ kẹ́ wá jẹ́ mi nípè tèmi. Ó ti dògùn ogun abẹ́nú gọ̀ǹgọ̀. Ọ̀yá. Àmọ́ kó tó di pé wọ́n fún ọ níṣẹ́ yìí gbogbo ìgbàkígbà tó o bá ti jí máa dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi àjẹ́ àwọn ajíbọ́lá ajímọ̀jẹ̀ nǹkan tó lè gun ọ̀rọ̀ gbénu lédì mọ́ róyùmùyùmù àwọn ẹyẹ sápò yorùbá àròdìmẹ̀gàlè sápò yóògùn àfijù ẹyẹ ni wọ́n tí wọ́n ń jẹ ní gbangbo àwọn ògbólógbò ẹyẹ ajẹfọ́n mi ènìyàn mọ́ bí wọn ò ní jẹ́ ti fún tẹ̀rọ tèmi o wọn ò sì ní jẹ́ ti ọ náà yọ ọ̀yá gbà sọ wá rí bọ́bá ti wá di nígbà tí ojú ọjọ́ bá ti pa fírí díẹ̀ ọ lọ sáàrin ọ̀gẹ̀dẹ̀ níbi táwọn ọ̀gẹ̀dẹ̀ péjọ sí ọ wàá mú àgádágodo ayé tí mo gbé fún ọ lọ rèé ti bọ àní ọ̀gẹ̀dẹ̀ bọ́bá ti wá ti bọ àní ọ̀gẹ̀dẹ̀ ń rí ipò òdòrí rẹ̀ kodò kó o sì ti pa iná ràn ọkọ̀ ọmọ tí ó tọwọ́ bẹ rú bọ́bá ti wá ti pa ń ọpọlọ ọkọ rẹ ló ti pa ń ó ti dórí ọpọlọ rẹ ó ti dórí rẹ̀ kodò gbogbo àràkádà tó bá wá wùwọ àrà lọ́mọ fi dá iṣẹ́kíṣẹ́ tó bá ti fẹ́ lọ́mọ ràn wo bí ọkọ rẹ ọmọ tálíkà o yọ tálíkà wò àṣejù ọwọ́ níbi tí ó burú dé fún yọ padà bọ̀ wá tọrọ jẹ lọ́wọ́ rẹ èmi mo sọ bẹ́ẹ̀ bá kékeré ayé bá kégi ẹgbọ̀rún mọ̀ ń gbà lọ́wọ́ rẹ ni èyí tí mo wí ti dàṣẹ. Ẹ o bàbá ẹ ṣé mo dúpẹ́ mo ṣàwọ̀ pé ìyá yìí ò gbọ́dọ̀ jẹ mí gbé bàbá nígbà tí ò sí owó ọmọkùnrin yóò mọ̀ kóun máa gbéyàwó wá bá mi lé o kí la ní change díẹ̀ lọ́wọ́ sí ló bá gbéyàwó wá toyún ẹ jọ̀ọ́ bàbá ṣé mi ìdá tó lọ́mọbìnrin. ọ̀rọ̀ tiẹ̀ ti wá dayọ̀ wo bí iṣẹ́ mo ti gbé fún ọ lọ́wọ́ ọ̀hún bí n bá gun fún ọ má sọ fún mi pé òkun náà bí n bá sì sá fún ọ lóògùn má sọ fún mi pé ọ̀jẹ́ sórí lúbúlúbú tó ń bẹ lójú ọlọ níbi ọba kù dé gangan bẹ̀ ni wọ́n ń pè lóògùn kí mi máa lọ ìwọ wá rí dájú pọ̀ sábólógùn ṣe ní pé kò sá o ọ padà wàá dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà ọ wàá dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi àjẹ́ àwọn ajímọ̀jẹ̀ nǹkan tó léegun ògbénu lédìmọ̀ róyùmùyùmù yọ bá ìyá láyọ̀ ọmọ tá a bí lọ́jẹ̀ tó lóun ọ̀sá wo. àṣegbéhùn sí ọ láyé àṣepamọ́ ló máa ń wá ọ ẹ jẹ́ ká ṣohun tó dá sílẹ̀ òun ká má padà jẹ̀bi ní ṣẹ́hun ẹnu lẹ̀
ṣẹ̀wẹ̀nu wọn kọ́ ṣẹ́ra èrè lóde o ẹ wo bí ọ̀rọ̀ wẹ́ ọ wá o. Ìgbà mo ní ìgbà tí kíní ìṣẹ̀lẹ̀ míì tí mi ò mọ kọ́kọ́ gbà yẹn mo sì kéré ṣe rí ìtara owó jíjẹ yẹn ló ṣe mí tó jẹ́ kí n gbégbèsè tí mo jẹ. ṣé bá ṣe máa wò rè tí ṣe fi bá wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. ìyàwó mi ṣe bí adìyẹ wa ń làágùn ìyá ara ẹ ní ò jẹ́ ká mọ̀ ọ́ akúkú ń gbìyànjú èmi wá nígbàgbọ́ pé very soon I mean very very soon ọlọ́run á kúkú gbàdúrà wa á dá wa lóhùn. ṣé pé bó ṣe wolúwa ló ń ṣọlá. ọ̀rọ̀ ló sọ o sórí jẹ́ kí n sọ nǹkan fún ẹ bó wọ ọlọ́run àpéká ní bó sì wọ ọlọ́run àpéká má ní òun ló ń pọ́nwó òun ló ń pọ́mọ òun ló ń pálùbáríkà bẹ́ẹ̀ sì ni òun ló ń bí àlàáfíà àdúrà táwọn máa gbà ni pé kọ́lọ̀ má jẹ́ kó pẹ́ torí wọ́n ní tí kíní kan bá pẹ́ ó máa ń jẹ́ kọ́kàn ṣáko lọ ni kó lè tètè dá wa lóhùn. tọ́ ọlọ́run please we need you to change our story for good. amen o ọlọ́run má jẹ́ kó pẹ́ o but we will be very very soon I mean watch out very very soon. Baby, I can't wait. Baby. Wow. Yes. Wow. Oh, okay. Ṣòrí lórí ọ̀rọ̀ tá a sọ tilẹ̀kùn. Sí, mo ti rò dáadáa. Mo ti rò síwájú, mo ti rò sẹ́yìn. Mo ti rò sọ́tún, mo ti rò sósì. Àmọ́ mi ò rí bò. Ṣòrí listen, lóòótọ́ ohun ayọ̀ ni ọmọ jẹ́. Èmi náà fẹ́ rí ọmọ mi now. I'm not too small. But àmọ́. Àmọ́ kíni? Àmọ́ kíni? No. Má sọ fún mi pé kí n tún lọ ṣẹ́ oyún yìí because kò possible. Mi ò lè ṣẹ́ oyún. I can't. Listen to me. Relax and listen to me. Àwọn Yorùbá máa ń pa òwe kan. Wọ́n ní ohun ọwọ́ mi ò tó, máa fi gọ̀ǹgọ̀ fa, ìyàlẹ̀ yẹn máa ń bá bọ̀ ń bẹ̀ ọ́. Look at it. Wo wá now, look at us. Mo kàwé, ìwọ náà kàwé, wo bí tá bára wa. Àti lè dá fìdí ara wa, a fẹ́ gbé ọmọ kan. A fẹ́ fìyà jẹ ọmọ yìí nìyà. Adé, Ọlọ́run tó dá ẹnu níbù, ó ti mọ nǹkan tó máa jẹ. Ṣọ́rọ́ ọmọ tó ń bọ̀ yìí, nǹkan tó máa jẹ má worry nípa ẹ̀. Ọlọ́run á pèsè. You are right. But sometimes, surely food is ready. Don't man cause it it's not for free. Listen to me. Surely you man prepare any. If you fail to plan, you plan to fail. Anything you want to only let it plan any. Listen. Yeah, Bommy. Would you me? Surely okay. Accepted. Do this for me for the last time. For the sake of Ife to me. Ade, why are you so wicked? Lẹ́yìn ìgbà tí mo ti ṣẹ́yún méjì fún ẹ. Surely lèmi ò lè ṣe. I can't. Kò possible now. After tí mo ti ṣẹ́yún méjì fún fẹ́ family. Àṣàbí. Ọ̀rọ̀ tó ń sọ mi ò understand as in kó explain dára kó lè yé mi. Okay, now for any opportunity to say again. But no, note that you need to repeat that. Yeah. Surely, there was this irregularity motion recently, and irregularity she bailed you to one law. And in Coney, Kinti Kabino. Surely, what happened was I met this girl. I mean, Bolaji. When they get to like her, I can pay her continue. I mean, have flings or flirts. And along the line, all and I tried what possible best to allow to show you. Tí she share. Wow, we are ọkùnrin de me now. And I will be okay fine. Nǹkan yẹn kí n di méjì kí inú bí wọ́n lóyún, òun náà lóyún, àbí? Mo dẹ̀ wò pé Ní as in àní gangan níbo gangan ló máa wá story tó ń sọ níbo ló fẹ́ end sí because mo mọ̀ pé òun pàtó. Ó ṣe farabalẹ̀ ìwọ ló sọ pé ò gbọ́ nǹkan tí mò ń sọ mi ò mọ̀ bóyá òfin nǹkan sétí but mò ń try láti explain fún ẹ so farabalẹ̀ so Bọ́lájì rèé
mo tẹ̀ sọ fún wa mo ti lẹ́yìn tí mò ń fẹ́ o àṣàbí lórúkọ ẹ̀ ọlọ́run ò mind pé òun rẹ́dí àti jẹ́yàwó kejì mo dẹ̀ ok àbí náà owó wà àti tọ́jú ẹ̀ kò yàtọ̀ sígbà kan tí kò sówó àti tọ́jú ẹ̀ nìkan mo lè tọ́jú èèyàn mẹ́wàá papọ̀. àṣàbí this is Bọ́lájí ìyàwó ẹ̀ Bọ́lájí àṣàbí rẹ̀ máa wo ó dẹ̀ ní respect kí ìyáálé ẹ̀ náà. ẹgbẹ́ kan just hold it there ọkọ mi ṣé o gbádùn mi ò ṣọ́ọ̀pù wa òkè ìyàwó nígbà tí kò sí owó ọmọ kó máa fẹ́yàwó ń gbà yẹn o gbà tó wọ́n wá dé tó yẹ kí mi àti ẹ̀ka jọ máa enjoy ara wa lọ́mù kó máa fẹ́yàwó lé mi o kàn tẹ̀ wá fẹ́ ní ìyàwó o fẹ́ tó ti lóyún lẹ́yìn tó lóyún ó máa wíkàdó. Sweetie mo ti ní sùúrù tó bọ̀ ó dà pé bitade máa ní láti flare up gidi gan jọ ń gbà tó lóyún ṣó mi pé kémi lọ yọ oyún jẹ àbí ńgbà tí torí pé ó ti lóyún sìn kí n lọ jó oyún inú tèmi kí n jó mu no kò lè ever ṣẹlẹ̀ kí ni gbogbo eléyìí náà. Listen ó ti tó Bọ́lájí àṣàbí mo bẹ sẹ́lẹ̀rọ̀ olófẹ́ gbọ́ wá àwọn Yorùbá máa ń pòwe gan wọn lọ́ba máa ń pàṣẹ ní ọba òkè ń dàbà èmi adírọ̀bọ̀lá ọmọ bákàrẹ̀ mo pa láṣẹ Bọ́lájí is my new wife. Sherry, today ọ̀sẹ̀ ìbò nínú láti tẹ̀mí adébọ̀yẹ̀ bíbí nù ọ́ mọ̀tẹ̀ bíbí nù ọ́. mi mọ̀ pé mi ni mo dá gbogbo nǹkan yìí sílẹ̀. ẹ wo àǹtí mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣáà mọ̀ pé mi ni mo mú wọn wá gbogbo ẹ ti rí bó ṣe rí kí lọ́nà àbáyọ torí ọmọ wọn ni ọkọ tèmi náà dẹ̀ ni ẹ jọ̀ọ́ ọ̀nà àbáyọ ni kẹ́ bá wa wá báyìí. ìyá wa orí bíbẹ́ tẹ́ ẹ rí òun kọ́ lóògùn orí fífọ́ èèyàn tó bá fẹ́ mọṣẹ́ ẹsẹ̀ òun lá forí dúró wò kò wá sí béèyàn àṣeforí dúró tí ò ní gbóòórùn ara ẹ̀ ìwà ìkàtẹ́ ẹ̀wù lọ́jọ́ sí ṣẹ́yìn ti gbàgbé pé inú oyún lẹ wà ní kò wá sí bẹ́ẹ̀ ṣe fẹ́ porí baba tí ò ní ran mọ́ ohun tẹ́ ẹ fi porí baba lọ́jọ́ sí òun ló ń ké lórí ọmọ yìí o torí pé jẹ̀kan náà ni wọ́n ó dáa èèyàn ò ní bẹ́kún dọ́dọ̀ mi kó má rẹ́rìn bọ́ta èmi á bá yín sa ipá àti agbára mi tí mo sì mọ̀ dájú pọ̀ṣùn ó ṣe é ní kété tèmi bá ṣe é tí mo tú ọkọ yín sílẹ̀ ìka mímu ọmọ yín á dúró ìyẹn á dohun gbàgbé kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò ń sọ̀rọ̀ dáadáa o ó máa ń sọ̀rọ̀ bí ọmọdé ni táwọn èèyàn ń kọ ṣé ó mọ ẹbí mi máa ń sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ bí arìndín ni ìdójútì lèmi náà ní ẹjọ́ ẹ ṣàánú mi. bógún bá jẹ lọ ọgbọ̀n àjẹbọ̀dán dánjà rẹ̀ èèyàn mi ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn náà ká máa ro gbẹ̀yìn ni ó káàrò tọ̀ láwọn ni ó kó wá jẹjù kó má bà ṣe wá lóhun tí ó ń dá ẹni náà ká kan sọ́mọ́ làkejì o mẹ́sàn-án tó kù wá jẹ́ tó ní tọ̀hún o. àṣegbé òsì ọ láyé àṣepamọ́ ló máa ń wá ọ ẹ jẹ́ ká ṣohun tó dá sílẹ̀ òun ká má padà jẹ̀bi ní ṣẹ́wẹ́nu lẹ̀ ṣẹ́wẹ́nu wọn kọ́ ṣẹ́ra èrè lóde o ẹ wo bí ọ̀rọ̀ wẹ́ ọ wá o. téèyàn bá ṣù tó bá lọ tó darí padà tó bá rí ìgbọ̀nsẹ̀ yẹn èṣì ló máa bá lórí ẹ̀. nítorí àṣesílẹ̀ òun là bọ̀ àbá tó ti gbogbo ẹ̀ ṣé níbi tó bá gbogbo adé báyìí ìwọ o mú ọpọlọ tèmi o sojú ẹ̀ délẹ̀ wọ́n fi ka gun débi tí o sọ mí di gate man nílé ìtọ́dọ̀ tiẹ̀ mo wá ń tilẹ̀kùn mo ń ṣílẹ̀kùn fún mọ́tò ni mo ń sáré kiri náà gbà Àṣàbí o ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run nítorí owú
torí owó lásán kí mo gbé kí ló jù torí afẹ́yàwó iná àmọ́ ṣá o èmi gba kádàrá tèmi ṣebí mi náà rè lọ́dọ̀ tòní àbí èmi náà rè àbí mo dúpẹ́ lọ́wọ́ orí mi mo dúpẹ́ lọ́wọ́ lẹ́dàá mi mo tún wá dúpẹ́ lẹ́yìn náà àṣà àti tú mi lẹ̀ báyìí mo dúpẹ́ ẹbí mi náà rè àbí lọ́jọ́ tòní èmi mo jókòó yìí tí gbogbo ara pé yìí mo dúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ kí gbogbo ṣèkàṣèkà kó máa rántí ọjọ́ ọ̀la mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi èmi ti yáfẹ́ ẹ̀fọ́ lọ́hùn àbí kí ni fẹ́ ṣe. Adérọ̀mọ́lá dáríjì mi nǹkan tí mo máa ní pé kò ṣe náà nìyẹn pé kò jókòó dáríjì mi èṣù ló ti ìkánú mi jáde mo fi ọlọ́wọ́ bá mo fi bẹ̀ please just forgive me I'm so sorry. èṣù yìí náà ni. Mom, I don't even know where to start. I don't know where to start. I don't know what to say. Why would you do that? Desiree, I'm sorry, please. You don't have to tell your toy. I told you it my dad in all the dates. Don't wonder. I always liked him. Yes. I always want to be with him. I never knew you my dad. Yes. Mom, nǹkan tẹ́ tẹ́ ò dá o. Nǹkan tẹ́ tẹ́ ìka gidi ni nǹkan tẹ́ tẹ́ yẹn. Desiree, I'm sorry, please. Daddy ẹ náà yàn mí jẹ ńgbà yẹn ni. Mo bá jìyà, mo jẹyà gan. Owó wá dọ́wọ́ ẹ̀ tán, ó lọ fẹ́ yàwó mi. Mo pé kí àwọn ọkùnrin máa ń dùn yàn. Ohun tí mo mọ̀ ni pé tí ẹ̀dá bá rò fọ́ọ̀kà báyìí, ọmọ àjẹ́ ń bẹ̀ bó pẹ́ bóyá ni. Ó lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Wọn náà wò ọmọdé sí rere. Èmi mọ̀ pé inú tiwọn náà dùn bó ṣe ń wò yìí. Èrè ìka ṣíṣe nìyẹn. Jù bẹ́ẹ̀ lọ, èyí tó kan èmi nísìn òun ni ọmọdé yìí. Báwo ni ti ìka mímu àti àwọn tó lọ? Wọ́n sọ wípé bẹ́yìn ṣe ti ní àlàáfíà báyìí ìka mímu tiẹ̀ náà máa stop. Àti pé pẹ̀lú àdúrà gbogbo ẹ̀ṣá gbogbo nǹkan ṣáà máa padà wá òkè. Bọ́sẹ̀ tẹ́yìn náà bá ṣàkíyèsí báyìí pé ní àtìgbà tá ti bẹ̀rẹ̀ ìjókòó yìí kò tí ì mú ọwọ́ lọ sí ẹnu tẹ́ bá wò dáadáa. Wọ́n rí yẹn ṣe. Ìyẹn wọ́n ní pé. Wọ́n rí kankan sọ pa yẹn. Dádì, mọ́mì, ẹ wo èmi nígbàgbọ́ pé lágbára Ọlọ́run àti agbára ìfẹ́ with time àwọn ẹ̀ máa change òun náà máa lè sọ̀rọ̀ dáadáa báwa náà ṣe ń sọ̀rọ̀ ẹ ṣáàjẹ́ ká túbọ̀ máa kún fún àdúrà Ọlọ́run máa gbàkóso nínú ayé ẹ̀. But there's one thing I don't understand. It's my boy don't hear like this. That are you not understanding what I'm saying? Ọmọdé Sire, you are not talking fine. Ọmọdé Sire, you are not talking fine. Then if my body don't tell that it's one that cut it now, look at what you cut. She had damaged my jive. Everybody is saying my body don't hear. Look at what you did now. So I never knew that my dad. So this is my dad. Dad, you know I love you from day one. Yes, I loved you too. And I never knew you're my dad. I didn't know too that you were my son. She had through my life now. It's all right. We will fix everything back. See, Ow! No, leave me, don't touch me. I can take it for her. Hey, ma change it. Don't change it for her. I can take it that. What is the video of thought? Why did you do to? Why did you do to? Finyele, Ọmọdé Sire, you will be fine. I don't want to cry, yo. I don't want to cry. She have through my life. Dad. It is okay. It's okay. Did you forgive? Do you forgive her? What do you want me to do? I have to. She just fucked up. I don't know. Money, ẹ̀yin èèyàn mi láyé mi ìràwọ̀ onítàgbé láyà ìyẹn ti dájú lọ èṣù pàdìgbà tó bá ń wà láyà káyà fúra màmá ni ilẹ̀kùn ṣí sílẹ̀ ó ṣí sí ìta ojú làwọn wò.
ta ló mọ̀kàn wáyé ta ló mọ̀kàn wọn ẹ jẹ́ ká bí wọn ṣe ń wẹnu lẹ̀ ṣe wẹnu ọkọ ká máa wò bẹ́yìn o. gbàfẹ́dà ní gbàfẹ́dà ní gbàfẹ́dà ní gbàfẹ́dà ní ṣùgbọ́n kan náà ní ṣùgbọ́n kan náà ní ṣùgbọ́n kan náà ní ṣùgbọ́n kan náà ní ọdún ìwò kò ṣe gbé lọ́mọ ẹni fẹ́ rú ẹgbẹ́ kò náà wọ́ kí la máa kẹ́ yọ ṣùgbọ́n ní.